Amuda kà ló dárúkọ bá ń lo òfin dà lálẹ́ gàrà ọmọ Òṣógbèmí ọmọ ojúmọ́ kan ìkà méje Amuda tínú rẹ̀ bàjẹ́ lọ́jọ́ tó rẹ́ni tí ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ lórí ẹṣin Amuda tí ń jó tí ń yọ̀ níjọ́ tó dògbé ọmọ ọlọ́mọ kan lọ Amuda tí ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ tó gbé kèrègbè tó gbé lù tó lọ sílé ibi tọ́fọ̀ ti gbéṣẹ́ tó láríyá tí yóò wọ́n sáríyá mọ́júmọ́ Amuda ajípani láì yọ̀dà èmi àwọn ọmọ tó bá fàwọn àtàmùdá àkàpọ̀ tó wà lé tẹ́lẹ̀ tó fi dológun dandan kó o rí o. Mo nílò láti rí o Èkó ni mo ti wà ṣe rí ẹni tó bá máa gbé lẹ́kọ̀ọ́ ó láti dira ẹni tí ò bá dira lẹ́kọ̀ọ́ ikú pa. Kò sí wàhálà bàbá ti lọ lára tó fẹ́ di dandan tó jẹ́ ilé Amuda kan ni èmi ò mú ọ débẹ̀ báyìí o ṣùgbọ́n èmi ò ní bọ́ ọwọ́ ọbẹ̀ o. Kí ló dé? ìníjọ́ fi kọlùkọlù títí ẹ kó bá ní o. Kò sí wàhálà Amuda kà mo ṣe tán. èmi ọ̀nà ọwọ́ ọbẹ̀ sí ọ ni kò sí wàhálà bàbá ti yà ń bí ní ìsìn mọ́ ọwọ́ kàn. Ilé Amuda ìkà làwọn eléyìí ń lọ Amuda ìkà Amuda àfikàdára Amuda apanimáyọ̀dà Amuda kan ìlú wàhí kan Ọlọ́run ní jẹ́ kábàámọ̀ pẹ̀lú ilé Amuda. Afale nane male. Amuda o Amuda o Amuda ìkà Amuda o ẹni agbọ́n bá ta àtàgbé ẹni ìkàmùdú bá ta ó dàtàlà ẹni Amuda bá ta ó dọ̀rùn alákejì ìkà Amuda ọmọ Òṣógbèmí o Amuda bọ́ọ̀dẹ o Amuda o ọlọ́pọlọ bí ọpọlọ ẹ̀dá ni ó sọ pé adániwáyé kì í ṣèkà nítorí ìkà adániwáyé fi ṣẹ̀dá Amuda Amuda o ọmọ ojúmọ́ kan ìkà méje Amuda o ọkùnrin ló ń ké sí. ẹni jẹ́ yẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ wò. Ta ló ń tàn kó sólúwẹ̀ ńlẹ̀ yìí èmi ọmọ ojúmọ́ kan ìkà méje ni Amuda rẹ̀ ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ní tádàdà fi ń kálukú. ọkùnrin ló ń ké sí. orí ọmọ rówó. bẹ́ẹ̀ ni. Amuda mo rí ọ mo ti lóògùn Amuda o Amuda ẹmúlẹ̀wù. sàmójú orójú mi o. wá lọ lè bá ń rẹ mu wá sínú gbá kò sí nǹkan kan nú ẹ̀ mọ́ òun sì ń jáde lọ gbòòrò ní ìsìn. irọ́ mọ́ mi ti ní mọ́ bá yín rẹ mu mọ́ o. ẹ̀yin tó yẹ pé kálẹ̀ máa ń ṣe wọ́n ní kálẹ̀ máa ń ṣe ṣe rẹ rí. bẹ́ẹ̀ ni ìkànnì ìṣe bó ṣe wí náà ló jẹ́ sọ wá rẹ́nu tó fi pè mí kàn ẹnu o tó fi sọ̀rọ̀ mọ́ tẹ́ jáde láyé. etí tó wá fi gbọ́n tí òun wí lónìí o tó fi gbọ́rọ̀ mọ́ tẹ́ jáde láyé. bẹ́ẹ̀ ni ànàmú ń tọ́ga ìtò ìbàlẹ̀ pọ̀ padà sẹ́nu bẹ́ẹ̀ ni bí ó ṣe rí. ẹ̀tọ́ bá ní kí là á ṣe òun là á ṣe hàn. èyí tá a ṣe sí ọ̀dà. Amuda o. ẹ súnmọ́ mi ẹ wá. orí mi ẹ súnmọ́ mi. láti tó ń dún màhúrú. kò sólúwẹ̀ lẹ́yìn. Amuda àgbà tó kó bá ní. Amuda àkàdákùn dákun ọmọ yìí ni. èmi àbẹ̀túlù kára bí ajé gbogbo tẹ́ ń sọ pátápátá ọmọ gbọ́. ṣé wá rí ntẹ́ rí àyìn lónìí àti ntẹ́ ẹ̀fẹ́ tí yín gbọ́ tó gbọ́ ọ̀ràn tí mọ́tẹ́ ìjáde láyé bẹ́ẹ̀ ni yóò ṣe rí. arákùnrin mọ̀mọ́ tó ń wá ká oògùn ọ̀kà ló ń wá ká bọ́ọ̀ bá wá ṣe tán wá padà wá yọjú sí mi. Amuda o ọmọ ojúmọ́ kan ìkà méje Amuda fọ́bi bàbá wọn léèrè báwọn náà jù wá lọ báwọn alájò wọn lọ fọ́bi bàbá wọn léèrè Amuda o. o sì mọ gbádùn o ṣeun. Vinake nanu nanu ibiye nanani manure Amuda Amuda ika Amuda ika Amuda Afale nane male ikine nuwe nana tinuwana yite ido ẹ má ṣe bẹ́ẹ̀ ká yí kòkò torí tẹ́ bá yí kòkò bẹ́ẹ̀ inú alámọ̀ àbàjẹ́.
bàjẹ́ bí kìnìún bú ramúramù nígbó tìgbó ti jù àdákẹ́. bẹ́ẹ̀ ò rẹ́rì ṣé ò gbóhùn wẹ̀rì àní bẹ́ẹ̀ ò mọ̀ sá sẹ́yìn ò jíyọ̀ lọ́bẹ̀. Amudaika! Amudaika! Lágìdì ló lògiri. Àmùdá ló níkà. Lágìdì ló lògiri. Bẹ́ẹ̀ni ọkùnrin lẹ̀ ń ké sí èmi ọmọ ojúmọ́ kan ìka méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní tálẹ̀dà fi rún kálukú ìka lọ́lọ́run fi rún mi Àmùdá bẹ́ẹ̀ sì ni wòlíì ìka làmùdá apọ̀dẹ̀ dání òfúra. Ọlọ́pọlọ bí ọpọlọ ẹ̀dá ni ó sọ pé adániwáyé kì í ṣèkà. Ẹ wo ẹni adániwáyé bá fẹ́ fìyà jẹ nílé ènìyàn bí Àmùdá ìkà sí. bẹ́ẹ̀ ṣe é gbà mo ní nǹkan tí mo fẹ́ fún yín ààyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sùn. ń bọ̀ o. ṣé Àmùdá. òun rèé iṣẹ́ ńlá lẹ̀ ń wò yìí. ọ̀run ọ̀wọ́ làáfíà oṣù bẹ́ẹ̀ ṣe ń wo iṣẹ́ ńlá ni tó bá ti wà lára yín àwọn ọmọ tí máa kọjá ń tẹ fóònù àbí wọn ń gbé àwọn ọmọ yahoo. oṣù àwọn ọmọ yahoo bó bá kọjá ń bí àbẹ́nìkan tí ń bọ̀ parọ́ fún yín jù bẹ́ẹ̀ lọ gbélé bá ti lè wà lára yín síkún lẹ́ẹ̀mú síkún lẹ́ẹ̀mú ọwọ́ síkún ìjọba tẹ̀nú ni ó ṣe iṣẹ́ ńlá mo fún yín ẹ̀yin náà ẹ mú oore o ẹ mú oore o àjọ nso ọ̀rẹ́ mi dúró dé mi oṣù àbíṣe ẹsẹ̀ Oye, ó nà yín lóògùn bẹ́ẹ̀ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́. Ajá tó fojú dẹ́kun, ó ṣetán àti fẹ̀jẹ̀. Torí wípé àjùra wa lọ ò ti jàkadì kọ́. Àmùdá ìkà ń gbẹ́nu mi o. Ẹni tí ń bá mú n ó fi mú rẹ̀ fọ́n fèrè. Torí pé mo jù wọ́n lọ, ẹgbẹ́ bàbá wọn ni mò ń ṣe. Lótìtọ́ ni mo kéré lójú o. Ṣùgbọ́n kíkéré láta kéré kì í ṣe mímí fẹ́ dìyẹ. Ẹdìyẹ tó bá dánwò yóò jìyà. Yóò jẹ̀wé. Okay, what's this? Are you guys mad? Are you guys on party? What's this? It's okay. Ṣó le tó yìí ni? Okay, listen now. Sorry, ibi tá ti ń kánjú lọ, à ń lọ hospital ni. Ìyàwó mi wà ní mọ́tò. Okay, so à ń kánjú bá ṣe ń kánjú lọ ni mo wá ní okay. Níbi kọ́nà tẹ́yìn tí ń bọ̀ yẹn, kóun lọ. So ibi tí a dẹ̀ ti ń lọ pé okay, ká kọjá lọ bó ṣe fi apá ẹ̀ ló fi gbá kíní mìíràn mi. Ṣé ń gbọ́rọ̀? Mo fẹ́ pẹ́ gbá mi rà àbọ́kọ̀ gbá mi. Gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́. Gbólóhùn kan sì mọ́ tọ́rọ̀ sí. Ọ̀rọ̀ ètò ọ̀sọ̀ ẹ̀ ló fi bọ̀rọ̀ jẹ́. Ẹni tí ọmọ bá ní ìfọ̀bá sí o. Èmi Àmùdá, ọmọ ojúmọ́ kan ìka méje. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní táyà fi ń kálukú. Ìka lọ́lọ́run fi rẹ́ mi Àmùdá. Bẹ́ẹ̀ sì ni wòlíì ìka làmùdá. Apọ̀dé èèyàn ní òfúra. Ẹ bẹ́ẹ̀ rí. Ẹ wo ṣẹ́rí ọlọ́pọlọ bí ọ̀pọ̀lọ́ ẹ̀dá ni ó sọ pé adániwáyé kì í ṣèkà. Ojú yé wọn. Eré kọjá ẹran tí ń lọ kó tá ká o. Dé wọn mọ̀. Ẹ wo Elédùmarè dá àwọn kankan wá sí dáadáa ní ayé. Elédùmarè sì dá àwọn kankan wá ṣèkà. Torí ìkà ni Elédùmarè fi ní Àmùdá ìkà láti wá dáṣe yàfẹ́yìn aláìmoore wọn. Oṣù bẹ́ẹ̀ ni. Wọ́n fi kíní gbà wá sọ pé wọ́n sọ kẹ́tẹ̀kẹ́tẹ̀ lọ́rọ̀. This thing doesn't make any sense. Ojo, seriously, this is not fair. Àdìmọ̀ ń gbé ìyàwó mi lọ sí hospital. Òun ṣe kíní ìwọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó ń fọ́. Does that make any sense? It doesn't even make any sense. Okay, ká ní nǹkan tẹ́ fẹ́ ni pé ó dáa mọ́tò mi ṣèṣì gbà ẹ́ lápá ṣé yẹn ti tán. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa lọ. Ọ̀rọ̀ ti bàjẹ́, ó ti bọ̀rọ̀ jẹ́. Arákùnrin aṣọ ọmọ yẹn mọ́. Ọ̀rọ̀ kan lè dá sọ tí fi ń sìnrìn o. Ó ti sọ yìí ó ti sìnrìn náà. Okay, sorry, please. All I need is 2 hours. I will bombard you guys. Are you guys mad? See, I'm not in good mood. You know? I said you should take it easy. Ṣé olórí burúkú ni? Are you olórí burúkú?
wèrè wo ní sọ̀rọ̀ ọ̀nà mọ́tò. Tẹ́bà níyàwó lé ìṣebóbìnrin ló bí yín ṣe fẹ́ ṣòfò dànù. Kí wọ́n ṣòfò ọ̀dà torí ọmọ tí ò tí ì wáyé ló fi fẹ́ pè mí tí mo ti wà láyé tí ì ti ń ṣe ilé ayé ọ̀dà ẹ̀ máa lọ ẹ̀ bí wẹ́rẹ́ lágbọ́. Yóò bí wẹ́rẹ́. I'll shut up. I'm from Akaibo. Agaita. The boy was steady. Àsọ̀kálàfíà. Àsọ̀kálàfíà. If the boy you were steady. If the boy you were steady. Ìtọ́ ọjọ́ mẹ́ta la dà lé lóru. Bó o sì sírẹ́dì láti sanwó wa, á dẹ̀jẹ̀ lé ọ lórí ni. Onírànú, bó ti gbà wájú wọlé ló ń gbẹ̀yìn wọlé. Ó máa sanwó mi. Ẹ̀mẹ́ta ló ní fún mi, ẹ̀yìn give me back, fún mi lẹ́yìn. Kí ni? Ó tún wá ní kí n lọ pe lé wa. Ó tún ṣiṣẹ́ gbogbo ẹ̀. Wo ló mi? Owó. Àní ń fún yín lówó gbogbo kíní ọ̀hún náà ò le tó báyìí. Ẹ fún mi láyé àti ẹ̀ ti dán kẹ́ ẹ ti ẹ̀ jẹ́ kí n tiẹ̀ mọ́ tí. Kẹ́ni. Rọ́pò kọ́ yìí. Akérèpọ̀. Akérèpọ̀. Akérèpọ̀ kúrò lọ́jẹ́. Ẹ wọ ẹ nílẹ̀ farabalẹ̀ kódà kó wọ́n yín jẹ́ 1 million. Ẹ ṣe sùúrù. Bọ́ọ̀lù ọjọ́ rẹ̀ mi Akérèpọ̀. Mo ṣe bára mi nù ṣé mo lè bọ́ sọ̀rọ̀. Ẹ ṣá lè fún un láàyè kan bá ń sọ̀rọ̀ àti pé Ayé sọ́wọ́ tẹ. ẹ ti ṣe sùúrù. Ẹ wọ jẹ́ bá sọ̀rọ̀ òní ó sanwó. Oya. Ọmọ ẹ̀kọ́ lè ní o. Ọmọ bá àgbọ̀ ọmọ eléyìí. Ọgọ́dọ̀ mọ́ mi wo sọ ọmọ ìyá tó ti jẹ mí ràn yẹn. Ìyá tó jẹ mí mọ̀ sí ìyá kékeré. Nígbà tó dà gbogbo ọwọ́ rú tó ṣe ń jí gbogbo kíní oògùn tó fún mi. Ó ò fáwọn kankan fún mi. Ọ̀rẹ́ mi ò lè jí sọ̀rọ̀ ẹ̀ mú jẹ. Ìjà ọmọ ìfojú mi rí ọmọ dà. Ṣé mo ṣe ọ ní? Oògùn wọn mọ bàjẹ́. Ó pọ̀fọ̀ tán. Mo pọ̀fọ̀ tán o. Mo pe àwọn oògùn tá a máa ń pè tá a máa fi pe owó tá a bá ti fẹ́ náwó. Ṣé o mọ̀ pé kò sí kankan tó wá? Kó bọ̀ yín rí ìyá burúkú ló jẹ́. A ṣì dúró. Ọjọ́ ń lọ owó mi dá o. Torí owó mo ṣe ń ṣiṣẹ́ o, owó mi dá o. Ó ti ṣe ní sùúrù. Ó ti ṣe ní sùúrù. Yín náà kọ́ mọ̀ òkú lọ. Kí ni ìwọ pè mí àwọn tèmi náà tún pè mí. Kí ló dé tó ṣe bẹ́ẹ̀? Kí ló dé tó ṣe bẹ́ẹ̀? Níbo ló ń lọ? Àní ìwọ. Ní sùúrù. Àní orí sùúrù. Sọ lílọ tí mo lọ. Mo dọ́gbọ́n lọ fojú inú wò wọn ni. Kí wá lórí? Sórí ní gbogbo àwọn tó bá sọ àwọn mẹ́ta nù. Èmèrè pọ́nbélé ni wọ́n. Àwọn ní ọba sẹ́ǹjẹ́ mọ́lá. Wọ́n náà lójú inú kàkà pẹ́. Èmèrè mẹ́nu àwọn ọmọ yìí. Èmèrè mẹ́nu. Ayé mi ò pọ̀ dáyé. Ó sì tó kú tá a ṣe. Á lò tì í. Ọmọ tèmi ní. Ẹ fi ẹ̀sìn ní sùúrù. Ọ̀rọ̀ yín náà là ń yanjú. Owó lásọ̀rọ̀ owó. Àní ìyá àlọ́ ti yá. Sẹ́ẹ̀lì sùúrù. Bẹ́ẹ̀ bá gbọ́ owó yín tán sáàlì gbà kan. Ó sọ fún mi, èso náà lówó náà kó káàkiri. Tí ń ṣe ta ni? Mélòó kan? Ó rè. Èyí ò lè kànú yín. Ta ló gbà? Ẹ ṣe sùúrù. Owó yìí ò pé o. Ó lè olè sí ọlọ́. Ọ̀rẹ́ mi ni ó dùn. Ó ń ranù gbogbo.
You need to be very careful with that leg. Nurse, please take it easy. Nurse, please, I can see the head, nurse. Okay, I can see the head. Are you okay? Which head can you Okay, I can see the head. Which head? Which head did you put that you're saying? Be careful, okay? I don't have... Sorry, madam. Sorry. I cannot walk. Madam, you have to walk. Sorry. Walk. Madam. One after the other, madam. Sorry, please. Sorry, madam. Sorry, madam. Sorry. It's not like 10 seconds. Come on, okay. You need to be strong. Nurse, take it easy. Take it. Sorry, madam. Okay, sorry. Sorry, man. Sorry, easy. Nurse, I beg, hold that close. I can see the leg. I can see the leg. Okay, it's a boy. Okay, it's a boy. Sorry, man, you have to go. Sorry. Okay, sorry. Alright. Madam, take it easy. Madam, it's a boy. I wish they make him do like that. It's a boy. Now you put boy there. We'll get to it. Sorry. No one. Sorry. Now you put boy. Alẹ́ téńté lórúkọ tá à ń pe ọjọ́. Àgọ́ àlà lórúkọ tá à ń pe oṣù. Ayégbiri ìṣẹ́jú pi lórúkọ tá à ń pe ọdún. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo pè lónìí o. Kẹ́ wá jẹ́ mi ní hòhò tèmi. Kẹ́ wá fi ọjọ́ kún ọjọ́. Kẹ́ wá fi oṣù kún oṣù. Kẹ́ wá fi ọdún kún ọdún. Bí ó bá pé ọdún 16 lónìí. Bídèmí ìyàwó Mákindé kò gbọ́dọ̀ sọ ẹrù tí ń bẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ ni kò rí. Ó yìí ti rí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀. Dákùndó mọ́dà gbogbo rẹ̀ rò torí ọ̀tọ̀ níbi tí wọ́n ti fi síbẹ̀. Ǹjọ́ ẹ̀sìn mẹ́ná mò ń gbọ́. Ọ̀rẹ́ mi bó ṣe máa ń ṣe gbogbo nǹkan yìí kì í fẹ́ yé mi mọ́. Ọ̀tọ̀ níbi tí mo rò pé òun dojú èpè tó ń ṣe lọ, ọ̀tọ̀ níbi tí tó lọ lè dojú rẹ̀ kọ. Èmi rò pé àwọn ọmọ burúkú tí wọ́n ṣe mí tó ń ṣe mí sì bàlá sì bolo, mo rò pé àwọn gangan ló ń ṣe pè fún ni. Èmi ò mọ̀ wípé ẹni tí aṣẹ ẹ̀bẹ̀ ọbẹ̀ kó tó di pé gboyún inú rẹ̀ ló tún wà lóde doyún mọ́ nú tó fẹ́ kákùrú ní ọ̀rẹ́ mi. Ọmọ tó bẹ̀ mí kí n tó gboyún inú. Ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ mi lẹ́yìn tí ò tún tá a yàdá sí. Ó ti dá dúdú gbogbo ọ̀rọ̀ ẹ̀rú mọ́ mi lójú bí àgbàdo òru o. Tán fúnyàn 3 tán tún wá lọ lè fi 6 ṣe ni bó la ṣe sí bó ló ṣe jẹ́ gangan ta lẹni tó sì ọ̀ tó lọ lè dé oyún mọ́ nú. Jẹ́ nǹkan náà rò fún kárò lè mọ sáká bí ẹni wẹ̀ lókun. Sórí ọmọkùnrin tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ọ lẹ́ẹ̀kan tí mo pé mo pàdé lọ́nà gbà mọ́ bó wà bọ̀ tó jáwọn aṣẹ́wó sọ̀rọ̀ mi bí wọ́n ti ṣe ọ́ ìyàwó rẹ̀ ó lóyún ní wọ́n lọ sọ́sibítù ni mo parí iṣẹ́ wọn tẹ́ wọn ti parí ẹ̀. Wọ́n sì rìn wọ́n sì pè mọ́ wọn mọ̀ ó dà wá dákun ọ̀rẹ́ mi dákun torí alálẹ̀ mi bí ọ dákun mọ́mọ́ sì tó bá wọn ọdún 16 pọ̀ àwa náà obìnrin ló bí wá o ìnira wọn pọ̀ bá a dínkù torí Ọlọ́run ọba mo bẹ̀ ọ́ ni. Kí n rọ́pò kò ṣeé dínkù oṣù mélòó ní bẹ lójú odù. 16 náà ló kù. Ìta parí ẹnu kò sí tí ó yẹ. Ó dà jájọ ṣe báyìí tó bá ti jẹ́ pé lè gba nǹkan ti lọ́wọ́ rẹ̀ tó sì jẹ́ pé bá ti jọ nífẹ̀ẹ́ ara wa kí a ṣe lọ́dún 10 ti tó. Mo gbọ́ bó tọrọ rẹ̀ nù. Kí a fèlè ìṣẹ́gbẹ́ kan ó ti ọ̀rọ̀ tiẹ̀ ti adíyanjú tiẹ̀ nù. Ọdún sí 11 ọdún 16 pọ̀. Wọ́n gbọ́ ó ti parí adíyanjú tiẹ̀ kan. Kí wọ́n ní ìdájọ́ àwọn olórí burúkú ọmọ tàbí yàjẹ́ mi. Mo fẹ́ kọ́ padà sórí ẹnu lórí pábà tèntélé mélòó náà mo ṣe. Sórí àwọn tí wọ́n pàṣán wọn wà lájà tí wọ́n rè. Bánre. Sórí ìdájọ́ tí wọ́n fi ń ṣe wa life imprisonment ni. Life imprisonment gbére tí wọ́n
life and business ṣé gbére ní jẹ́ bẹ́ẹ̀ gbére wọn bá wa wọ́n gbé jẹ́ dọjọ́ kú kò ní dáa fún wọn tó bá rí bí mi ṣe ń rùn nù wọn èmi gan ara ń rí mi ni. ara ń rí ọ lọ bá gbogbo wọn lájọṣepọ̀. yìí bá gbogbo wọn lájọṣepọ̀ kí ní tó fún mi ní ṣe ló dúró báyìí ọkọ̀ tí ó rọ̀ bí wọ́n á ní ṣe sí mọ̀ gbé bọ̀ lé ní. bẹ́ẹ̀ ni tiẹ̀ náà bẹ́ẹ̀ ni ọ̀ka ẹ̀ á wà dájọ́ tí wọ́n life imprisonment ni torí ìwọ ọ̀rẹ́ mi gbogbo ọmọ dùn ọ́nà ìdùnnú rẹ̀ mo máa ń fẹ́. tó bá fẹ́ dùn mí ló dákun kí ní tí ń fi máa pe owó padà sí fún mi. èèyàn ti bàjẹ́ ní ọyàn nù omi láti sọ wálé tí ń ṣe fún yóò máa rí lẹ̀ lọ ni tí ò sí tí ó di lọ tó ti yí ọ̀rẹ́ mi kò sí wàhálà kò sí wàhálà. Olúwa o mi ò ṣèkà sẹ́nibọ́dì rí o mi ò rubí sẹ́nì kankan o. Ọlọ́run á gbàdúrà wa sàn. Àmín 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 Jésù. Alfa báwo ni ṣé o ti bí láyọ̀? Ṣé ọkùnrin dàbọ̀ obìnrin? No, ẹ má wulẹ̀ sọ. Mo mọ̀ ọkùnrin ló máa bí. Congratulations, Oga. I said it's a boy. Yeah, it's a boy, Oga. Congratulations. Thank you. Ọkùnrin làǹtìlanti ṣé mo lè lọ ìsìn? Sà, ìyàwó yín wà dáadáa. Ìgbà tẹ́ máa fi gbé ìyàwó yín dé bíbá ẹ̀, a rí pé wọ́n ti ń try line kan. Nǹkan tó ṣẹlẹ̀ ní bíbá ẹ̀ kò ṣẹlẹ̀ ní bíbá ẹ̀ rí. Ó yà mí lẹ́nu. Ìyàwó yín bígbà tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lóyún oṣù 4. Oga, there's no cause for an alarm, sir. You know, it once happened to my grandmother's daughter. She labored for 7 days and about 2 to 3 hours. Hello, that will happen in your village. Okay. They will labor for 7 days. To me, my own wife would never labor for such days. Please, keep your mouth shh. Ẹ jọ̀ọ́ jẹ́ kí wá ló ṣẹlẹ̀ gangan? I mean, ìyàwó mi wọ́n ń kọ́. Ìyàwó yín wà mẹ́rin, even gan, kò sí nǹkan kan tó mú wọn rárá. Hello, ó yà wá gan lẹ́nu bíbá yìí. mo ti ń bọ̀. Hold on. Baby, ó yá já máa lọ. Kò yé mi nǹkan kò ṣe. Nǹkan kò ṣe mí. Mo fẹ́ máa lọ shop, wọ́n fẹ́ já ọjà síbẹ̀. Kò dé sí anybody tó bá mi dúró. Ó yá, máa já ẹ lọ. Hello? Ṣé wàá bá mi? Hello? A ní mo ti ń bọ̀ sẹ́. Sorry, doctor. Ṣé kò ń ṣe pé ẹ change ìyàwó mi? A lè change ìyàwó yín náà nìyẹn. Oga, there's no problem. It's a boy. You can come to our village. Now, so they do them. Doctor, mo ń bọ̀ ẹ jẹ́ sáré confirm kankan. Bikini ń bú ramúramù nígbó, tígbó ti jù àdákẹ́. Bẹ́ẹ̀ ò rẹ́rì, ṣé ò gbóhùn wẹ̀rì. Amuda. Amuda. ń jẹ́ yín ìyá mi. Ó dẹ̀ jọ nítorí Ọlọ́run. Ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu, ó dẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu. Ìyá Àmùdá yín ń kọ̀rọ̀ sí yín lẹ́nu. Bí n bá kọ̀rọ̀ sí yín lẹ́nu ni bí mo ṣe rí pé èèyàn gbogbo ohun tí mò ń ti pátápátá mọ jù ẹ́ sí mo pọ̀ lọ́kadà mi kọ́ máa gbé ìbọn hàn tètè. Yín ń kọ̀rọ̀ sí yín lẹ́nu o. Ọlọ́kadà tó sọ yẹn gan-an, mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà. Ṣé ìwà tó dáa ni? Ṣé ìwà tó dáa ló rò pé òun kó wá dúró sórí ọ̀kadà, kó wá gbé igbá ẹmu, kó máa mu ẹmu, kó dúró gẹ́gẹ́gẹ́ lórí ọ̀kadà kọ́lọ̀kadà máa gbé ẹ lọ kí gbogbo ojú dẹ̀ máa rí ẹ bẹ́ẹ̀. Ṣé o pé n tó dáa ni? Ìyá Àmùdá ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ tún mi tá à ń ṣe òun. Sẹ́rí lè tẹ́ ẹ̀ tó lọ́kadà, àfi ń gba yìí ń gbòòrò ni. Ṣé mo ṣe dúró kí n tó wọlé ẹ̀ máa gbọ́ tán kígbe Àmùdá. Bí n bá ti ń kọjá báyìí wọn mọ̀ ká Àmùdá. Ìyá mi yìí ń gbòòrò ni. Yìí kọ́ Àmùdá, wọ́n fi ẹ́ bù mí. Ìwọ náà wo rẹ̀ wò láì ṣe é gún oníhòòhò. Kí ló mú ẹ tó kí ń wọṣọ sọ́rùn gangan? Ìyá Àmùdá mo wọṣọ ebi ṣòkòtò ní mo sì wà wọ̀ tẹ́lẹ̀. Erin tẹ́sí rí ti ń bẹ lọ́rùn mi yìí èmi ò gbọ́dọ̀ wẹ̀ wulé. Bí n bá ìdánwò báyìí àwọn àǹdẹ̀nu wọn ò bínú wọn sì pa mí ni. Wọ́n pa. Bẹ́ẹ̀ ni. Bọ́ kúrò lọ́rùn. Kí n bọ́ ń bo bí n bá bọ Ìyá Àmùdá ń ya wèrè ní tààrà. Bẹ́ẹ̀ bá ti fẹ́ jẹ́ ìyá wèrè ẹ̀ dọ̀ mí sí báyìí. Ó dáa ìyẹn bẹ́ẹ̀.
nǹkan pàtàkì kejì tí mo torí ẹ̀ pè ẹ́ sórí ilé bá mi tó ṣì ń gbé yẹn kò tẹ́ mi lọ́rùn o àbí bàbá tó ṣàkókò dúró sí ó ṣàkókò ti kú ìdẹ́fílé wọn sílẹ̀ kí wọ́n máa padà bọ̀ lọ́dọ̀ tèmi. ìyá àmùdá èmi ò lè fi lé ilẹ̀ o nítorí àwọn ọ̀sà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ń bàbá fi hàn sọ bí wọn bá ìtìlẹ́ ni fún ẹ lóúnjẹ mọ́ ẹni tí mójú tó wọn náà wọ́n pa èmi ò sì lè kúkúkú kan ní ìsìn ẹjọ́ mi sí bẹ́ẹ̀ ibẹ̀ ń tẹ́ lọ́rùn o. ó dáa àmùdá ó ṣe jẹ́ àṣẹ báyìí ìwọ máa bọ̀ nílé tó bá dẹ̀ tásìkò tó fẹ́ fún àwọn àlùjọ̀nú àbí kí ló lóun fún lóúnjẹ tó fẹ́ fún wọn lóúnjẹ wá lọ bẹ̀ wá fún wọn lóúnjẹ wá dẹ̀ tún padà sílé. ìyá àmùdá kò lè ṣeé ṣe ilé ìtẹ́ ń gbé tí gbogbo ẹ̀ ṣe rinrin ní mọ̀ gbé ó dàbí gbẹ ẹ̀dọ̀bẹ́dẹ̀ lọ́rùn ìyá àmùdá ẹ̀jọ̀ ń sí ibẹ̀ ń tẹ̀ lọ́rùn o ó tẹ̀ lọ́rùn n lè gbọ́dọ̀ yín o bí wọ́n fẹ́ wá máa rí wọn wà máa rí yín lẹ́yìn náà bá fẹ́ wẹ̀ máa wá. ìyá àmùdá sọ̀rọ̀ ti tán ìka ń lọ ọ̀dà ìyá kà. wá àmùdá ìwà tó ń hù sáwọn èèyàn yìí náà ò dáa ìyẹn náà ń dojú tì mí gbogbo ìgbà náà wà ń fẹjọ́ ẹ̀sùn mi ìwọ lánàá ìwọ lé ní bí ẹkún àpọkọ jẹ bàbá ní àmùdá ní bí o àmùdá ní lọ́hùn o ò dẹ ronú ẹ wò wọ́n fi ẹ bú mi. ìyá àmùdá ebi lójú tiwọn náà ti rí i pé mò ń ṣe kà ọ̀tọ̀ọ̀tọ̀ ní tádẹ́dà fi rún kálukú o tẹ́ ẹ sì rí bọ́lá ọba ṣẹ̀dá lóore kò ní sọ̀kalẹ̀ wá o bọ́lá wọn sì ṣèyàn kan náà àwọn kan ní ọ̀ràn o àwọn tó bá fẹ́ ṣèkà fún irú àwa tí ń ran ni ìyá àkà èmi lọ lọ́rọ̀ títọ́ dáa. àmùdá ẹ gbà mí èmi ìyá àkà èmi ò bí ká o àmùdá ọmọ ni mo bí. Dombolo ìjọ ìwúrẹ́ bá fojú kan fá inú àgbàrá ẹ̀jẹ̀ ni ó sùn ìjọ ìwúrẹ́ bá fojú kan fá sẹ́ inú àgbàrá ẹ̀jẹ̀ ni ó sùn ẹ ti sọ̀kò sórùlé ó di dandan kẹgbẹ́ òun onílé mo ti dodo wọn ò gbé yín lọ èmi lọ́kìnní kékeré tẹ́ ò sì gbọ́dọ̀ gbé mi torí pé mo ṣe yín lọ́ṣẹ́ ẹ fojú kàn mí ẹ fojú kan kú ẹ fojú kàn mí ẹ fojú kan ìjọ̀gbọ̀n. Ikú dé ikú dé ikú tí ń pa bàtà tí ń pa jẹwọ́njẹwọ́n etí rẹ̀. ó ṣe yín lọ́ṣẹ́ torí kà ń gbẹ́rùn mi o ẹni bá fojú dòrò òrò àgbè ẹ má fojú àná wò kú kẹbọra mọ́ bàbá yín láṣọ o àmùdá ìka àmùdá àmùdá ìka àmùdá. wá báyìí ẹ ṣeun tẹrùtẹrù labùkẹ́ wọ̀lú ó sún ojú orí mi dúró ẹ ṣeun ẹ káàbọ̀. àwa rèé àti dé láti máa gbé nínú ilé rẹ gẹ́gẹ́ bí ìfẹ́ inú rẹ. a ó máa sìn ọ́ a ó sì máa ṣiṣẹ́ fún ọ. àwa ò ní fìgbà kọ́kọ́ kọ́ṣẹ́ fún ẹ nǹkan tó bá ti ní ká ṣe làwọn máa ṣe. láti èní lọ àti títí tí ẹlẹ́mìí á fi gbalẹ̀. bẹ́ẹ̀ ni o. ní ọjọ́kọ́jọ́ tí àwa bá kọ ọ̀rọ̀ sí ìwọ lẹ́nu ìwọ ní àǹfààní láti rán wa lọ sí ọ̀run àti. ọ̀dà àbá. mo lérò pé gbogbo ohun tí a sọ òun ló bọ́ ọ lára mu. ọba ńlá mu torí ògúnlùn tulẹ̀ jù lọ́rẹ́ mi ìdárọ̀ lèmi èé dá padà fún yín ìta àṣìṣe yìí èsè kàtó bá a bá tó wí nìṣẹ́ àwọn ọmọ aráyò tó ní kàlàṣe èrè sí ọwọ́ yín lẹ jẹun ẹ wàá wọlé ẹgbẹ̀rún lẹ yàrá kẹta lẹgbẹ̀rún mi sí ẹ bòde padà ẹ wá bẹ̀rẹ̀ sẹ́ ń pẹ́rẹ́ o kò sásìkò óyá ẹ ṣeun irinṣẹ́ àmọ̀dá tó kù ẹ ṣeun wàá lóde kù óyá ẹgbẹ̀rún wọlé. tí ẹ ṣe á pọ̀ tó báyìí óyá ẹ ṣeun bàbá.
Yes. Yeah, good afternoon. How are you? Sir, not bad, sir. All right. Sir. Ẹ má bínú, stop and search là ń ṣe bí báyìí, sir. Okay. Sir. But I don't think you should disturb me with that. I'm a gentleman and I'm heading somewhere. Me there, I can see that, sir. Èmi gan mọ̀ pé you are a complete gentleman. Sir, ṣé sínú ìlú yìí ni? Pé kí ni? Rí ni àwa ni ACF. And what is that all about? This is anti-crime force. We are men of anti-crime force. Do I look like a criminal to you? What is the meaning of all this? Sir, ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rárá. Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, sir. Ṣé rí àwọn tí à ń ṣiṣẹ́ against tá à ń mú àwọn Yahoo? Do I look like one? Officer Dọ̀tun, Alpha. Rárá, sir, I don't mean to insult you, sir. But ṣé rí àwọn Yahoo boys ní àwọn tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí? Wọn kì í lẹ̀ mórí, sir. This is totally uncalled for. Dọ̀tun. Ẹ máa ní láti tẹ̀lé wa dé station wa. Bẹ́ẹ̀ni. Tẹ̀lé yín dé station bíi ti báwo. I seem not to understand you. I'm just driving by as a gentleman. Ṣé mo jọ criminal ni? Federal government ti ní kẹ́ má ṣe gbogbo orúkọ báyìí mọ́. And here you are stopping people, delaying them. I'm in a hurry going somewhere. I'm going for a meeting. Àbí ṣé aburú ni mo ṣe ń sìn pé mo kúrò ní America? Mo wá dá nǹkan sílẹ̀ sí ìlú bàbá mi. Young man. Why are you doing this? Ẹ máa ní láti tẹ̀lé wa I'm dé not station in for this. I'm not in for this. I think I will need to make a call. We need to put a hand to this nonsense. It must stop. Nọ́mbà ìdá. Ẹnu abẹ́rẹ́ labẹ́rẹ́ fi ń taṣọ ṣe. Ẹnu adìyẹ ẹladìyẹ fi ń tẹ̀yìn àbá rẹ̀ ṣe. Ẹnu mi ní fi tún ayé rẹ̀ ṣe. O máa ní láti tẹ̀lé wa dé station wa. Ṣé pé a máa lọ station? Àjọ máa dé station ni. Wọnú ká ẹ̀. A máa dé station àbí? Yes. Tá a bá dé station, ẹ mọ bí mo ṣe jẹ́ ńlẹ̀ yìí. Ẹ mọ orí èèyàn tí mo jẹ́. I will so show myself to you people. You will know who I am. No problem. No problem. Ẹ jẹ́ ká máa lọ. Ṣebí station ni. Let's go there. Let's go there. No problem. I should stop here. Here? It's okay. Ìgbà wo lórí ìta mẹ́ta wá di station báyìí? Ìṣòrí ìta mẹ́ta station là lọ. Kí ló ń ṣe Mike? A sọ fún ẹ ní station là ń lọ. What are you people doing now? What are you people doing now? Why are you doing like this now? What are you doing? Ṣé mi ti wá dáràn báyìí? Ṣé mi ti dáràn báyìí? Nǹkan tí ò yẹ nínú ayé máa jẹ́ kó yẹ lẹ́nu. Méjì la dá ilé ayé. Tí ọkùnrin bá bá obìnrin ní àjọṣepọ̀, ọ́físà. Ìsídà kó lóyún àbí kó má lóyún. Tí ó bá wá lóyún tí ó di ọjọ́ ìkúnlẹ̀. Ìsídà kó bímọ yẹn lábìyè àbí kó mọ́ kú. Tí ọmọ yẹn bá wá yè tó bá dàgbà tó bá make owó legally kó wá pàdé agbófinró, ọ́físà. Ìsídà kó pàdé agbófinró tó corrupt àbí èyí tó decent. Tó bá wá pàdé agbófinró tó corrupt bíi tiwa yìí ńkọ́, kí ló máa ṣẹlẹ̀ sí? Kò sí ìsídà kankan, ikú lèrè ẹ̀ṣẹ̀. Gentleman, now lọ sí inú boot ẹ kó lọ gbé owó tó wà ń bẹ̀ wá. Ọ́fíìsì kò sówó ń bẹ̀. Kò sówó ń bẹ̀. Afọ́jú bíi tiẹ̀ ló pè wá àbí? O mọ̀ pé àwa ní ojú inú tá a tún fi mọ̀ pé owó wà nínú boot yẹn. Now lọ gbé owó tó wà nínú boot yẹn wá. Now.
Now. Now. Lọ gbé owó tó wà ní ìtẹ̀ wá. Ṣé mo kọ́ sà? Owó yẹn ò ń ṣe problem. Màá gbówó fún yín, ó tilẹ̀ jẹ́ pé àwọn contractor ni mo fẹ́ lọ gbé fún ní site ibi tán dé. Okay. Now. Owó ò nítumọ̀. Ọlọ́run ló lówó. Afúnṣọ́ lásán lèmi jẹ́. Afúnṣọ́ ni mo jẹ́. Okay sir. Ẹ jọ̀ọ́. Tẹ́ bá nídìí mọ́ ọ̀gán máa fún yín. Ẹ jọ̀ọ́. Ẹ má pa mí. Ẹ má. Ọlọ́run dọ̀tun Ọlọ́run. Torí èmi ò rò pé mo máa padà dé mo lọ ní àlàyé mi. Owó yẹn ká bá ṣetán Ọlọ́run máa tó 1 billion. Dọ̀tun má gbé yẹn wá. Ọwọ́ bílíọ̀n. Ọmọ bílíọ̀n. Dọ̀tun. Mílíọ̀n tó pọ̀ yìí. Àbọ̀ owó yẹn pọ̀. Ó pọ̀. Àdìmọ̀ kan owó yẹn títí ní ìkátọ̀. Tó bá ń gbọ́ àkàkàtọ̀ owó. Ó pọ̀. Ó pọ̀. Àbí kò pọ̀ ni. How you dey baby girl? Wọ́n nìkan ló wà ní. Kí ló tó wà pọ̀ láwọn friends rẹ̀? Tó pọ̀ tó báyẹn. Àbí mo ti lérò pé wàá wá bí àwọn ọ̀rẹ́ 16 kẹ́ wá jẹja kẹ́ mọ títí wà náà. Ó pọ̀ tó báyẹn náà. Ó pọ̀. Òtẹ́ wo ló wọ́n jù láti gbé yìí lọ? It's only 200. Mo fẹ́ lọ jẹ fún bíi 1 week. Wàá pelé, àwọn pé wàá lé fún 1 week. 1 week. That's 1.4. Good. More change. Owó àlẹ́. Ẹrù wálẹ̀. Wàá gbọ́ pé ó pọ̀. Ó pọ̀. Ká gba bí 20,000. Wípé irun tí mo fẹ́ ṣe yẹn bone spray. Máma lè di ọmọ Bọ́lájà. Àbí ká lọ sí Dubai. Nígbà tí ọkọ̀ wà fún bí a week náà. Dọ̀tun. Àlàyé ló ń pè yìí. Lọ́ba sọ̀rọ̀. Yóò tẹ̀ ní ìdòwò ní káàkiri. Pẹ̀lú àlàyé. Àlàyé mo wà. Ibo ẹ wà. Èmi máa kàn wà ní tòsí ilé mi ni. Mo ṣáà ní kí n jókòó sí ìgbà tí gbogbo ilẹ̀ gbẹ. Tí ò sí nǹkan kan tẹnu gbẹ náà ni. Ọwà ń tòsí ilé ẹ níwọ̀n tó jẹ́ pé ìwà àtọ̀rẹ́ rẹ ẹ̀ńbẹ́ńbẹ́ tí gbé ìfẹ́ fàájì. Rárá o, èmi nìkan ni mo wà níbí báyìí. Dọ̀tun ìkejì mi wà ní ilé ẹ̀. Ó dá mi lójú pé ilé ẹ̀ náà ló máa wà. Ìwọ nìkan ló wà níbi tó wà. Ọ̀dà o, tèmi tiẹ̀ fẹ́ sọ fún ọ ni. Ìwọ àtọ̀rẹ́ rẹ, mo nídìí ọkọ̀ bọ̀gìnì kan látọ̀dọ̀ yín lọ́la tí mo fẹ́ máa fi jayé. Àwọn èyí tí máa ń ní ihò lókè ni o. Tèmi ìka ò lè máa nàrí jáde ńbẹ̀. Bẹ́ẹ̀ ni, ó mọ̀ pé lórí ọ̀kadà mi, yìí máa ń dúró ńbẹ̀ ni. Owó. Kò sówó kankan o. Kò sówó rárá. Kò sówó bàbá, kò sówó. Kò sówó ilẹ̀ gbẹ o, kò sí nǹkan kan. Kò sówó mọ́ ilẹ̀ gbẹ. Bọ̀dé. Hello, bàbá, nẹ́tíwọ̀kì yóò máa fẹ́. Mi máa gbọ́ tẹ́ ẹ sọ bàbá. Mi gbọ́. Nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn, ẹ tún sọ mi gbọ́ dáadáa bàbá, mi gbọ́. Hello bàbá. Hello bàbá. Wọ́n kò sówó kankan o. Kò sówó rárá. Kò sí owó. No tata for yanya. Kò sí owó kankan bí kankan. Ìwọ àtọ̀rẹ́ rẹ wá kìlọ̀ fúnra yín báyìí. Torí pé ní bá ní kíláàsì làásè hàn o. Kí ni? Ẹ rò pé ẹ ṣe Ogunmola ṣe. Ogunmola ṣe. Ṣé ẹ rò pé Ogunmola ṣe yẹn? Tẹ̀kọ̀ fún wa ní lẹ́búlẹ́bú kan báyìí ká máa pọ́nlá àti òkúta tẹ ewé ní bàálù tó máa.
tó máa ń tọ́ tẹ́ máa lẹ̀ tó máa tọ́ ṣé èlògùn. ẹ̀yin lẹ jọ́ṣẹ́ ni. àwa gangan la jọ́ṣẹ́ ó wá easy ni ó easy lẹ̀ ṣògùn fúnra yín kẹ́yìn náà lówó kò sówó ká ní owó káàdì recharge card MTN lẹ́fẹ́ àbá wa torí kò sí nǹkan kan ẹ wo ẹ lè dẹ́rù bà mí ẹ má dẹ́rù bà Káyọ̀dé mi. kí n máa lè mọ Káyọ̀dé rẹ ẹ gbúrò gbọ́ ọ̀dà ẹja yé yín lọ o. ẹ ní kankan ẹ lóògùn ẹ kúrò lórí agbójọ. báwo ló ṣe mọ̀ pa gbowó. owó ọ̀rọ̀ àmúdá ìkà yìí ọ̀rọ̀ òye mi o àbí tó bá ń pèlè àlàyé tá à ń pè bàbá ńlá tá à ń pèlè àlàyé bá lọ. ìyá rẹ̀ ti dà ìwẹ́ bóyá fún lóhùn yẹn náà ló ti dà. owó ló bẹ́tà kó ní kankan kan sóògùn lọ́wọ́ ẹ̀. ṣé wọ́n enjoy ara rẹ̀ a ní kó obìnrin kan tó bá fẹ́ sẹ̀. a week lọ́rẹ́ mi á fi lọ́jẹ̀ a week. ẹ kù àṣeré ó pọ̀ ẹ̀rù wà ńlẹ̀ ẹ̀rù wà ńlẹ̀ bọ́ọ̀ wá ṣe dáadáa wá wo tútù ìpọ̀ èmi nìkan bí báyìí. gbà mo ṣe yín lóore bàǹtàbàǹtà tẹ́ ẹ ládùúgbò owó kẹ́ ẹ wá rọkọ̀ bọ̀gàn nìkan fẹ́mi àmùdá kí n máa fi jayé. ẹni lọ. níbo ta lẹ́yìn ibo lẹ ti wá tẹ̀ lókun lọ. ajá ìjòbì. bẹ́ẹ̀ àjẹ́ kì í jèpo. tí àjẹ́ bá wá jèpo ọ̀bọ̀ nǹkan. ọjọ́ náà làjá yóò ta kò má jẹun. àmùdáàkà ọmọ wa kan bẹ níyẹ̀wù rẹ tó o sì gbọ́dọ̀ tú sílẹ̀ ní kíákíá kí gbàdógbàdó mọ̀ bá gbọ́wọ́ àgbàdo lọ́wọ́ rẹ nítorí pé pápá àpálà jẹ́ pani pápá o. níwájú ta ni. ẹ wo nǹkan yẹn mọ́tọ̀ mi o ẹni bá tọ́ ká lọ ká tọ̀ o ẹni bá tọ̀rọ̀ lóró tọ̀ ẹlẹ́kọ̀ọ́lẹ̀kọ́ dáàjọ́ lọ́wọ́ o ẹ fojú kàn mí lónìí ẹ fojú kàn mí ìjọ ewúrẹ́ bá fojú kan fá inú àgbàrá ẹ̀jẹ̀ ni ó sùn. ẹ fi tí ń ṣe tí yóò tọ̀. àwọn eléyìí ọ̀mẹ́ ni wọ́n wá bá wọ́n sì jí rẹ́rìn ìgbà kékeré níwájú èmi àmúdáàkà èmi ọmọ ojúmọ́ kan ìkà méje. irú ẹgbẹ́ wo tí wọ́n rí ẹ̀sẹ̀gbẹ́ tẹ̀lé àmúdáàkà ò sí àtún àmúná. àmúdáìkà. Oh yeah. Oh yeah. Oh yeah. Oh yeah. Wo nà yín lóògùn bẹ́ẹ̀ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́. Takoro wọnú àlù. Ọgbádùn kà bọ́ ọgbádùn kà. Ó ṣèkà lọ́la bó ní ṣèkà. Bí kàbá tún wú ọtí lọ́la lọ́lẹ̀ ìjókòó lórí àárọ̀ wákàtí méje lé ìjókòó mẹ́ bọ́ọ̀ bá fẹ́ kí tí wọ́n parẹ́ kó di lákìrí bò tó dákun èèlò ló ti parí. mi ò ta nǹkan kan. ẹsẹ̀ àráyé o òòrè la ṣe yọ iṣẹ́ ẹsẹ̀ ń tẹ̀ ń ṣe kódà àtúndọ̀ olókoòwò ọ̀tà bó bá yẹn wọn ní kànìkan làmùdá ṣe àbọ̀ wá bá ń tiẹ̀ ẹkún ló ń sùn yìí kékékékéké àwọn tá a fẹ́ sí kàfúgbọ̀rọ̀ sunkún lé wọn ni ariwo yè kékékékéké àpàyà àpà bàbá àpà ọmọ ọyà kékékéké omi ẹkún rẹ gbọ́ ọmọ kánú ẹ̀ ni o kí ló kọ tiẹ̀ rí tí ọ padà ta náà tilẹ̀ iná ọba abẹ́ kí tí ọ ta iná tó ń dá látàárọ̀ tí ó jò láti ìgbà tí mo ti wọlé ló ti ń dáná iná ò jò mọ́ ọ lọ. igi tutù. ìgbẹ́ igi kíni tutù jẹ́ pé ìbọ́sí náà kọ́ dáná fún mi sá èyí ìlànà déédéé. lákùn kí ló ń fẹ́ rí láyé tẹ̀ka bí mo ṣe wà nílé bàbá tó ń kí di ooru torí bàbá mú èpè jò bàbá tó wá láwọn ní ìdí atẹ́gùn ọwọ́ à ń sapá bí ẹni tí ò lápá fẹ́ kíní fún mi fẹ́ kíní dáadáa fún mi sá ọ̀hún fẹ́ kíní apá ọ̀pàlà jábọ̀ bá fẹ́ nù tẹ́ máa ń ta lọ́kàn ó pè mí lọ́kàn ta lọ́kàn bó ti wí iná yà ń so ìwọ lọ́kàn ọmọ pupa lòlòlò ó ṣeun ọgbọ́n òun tó á pọ́n bí egbin ló yá ó ṣeun tó ìwọ lọ́kàn ó ti dé sọ̀rọ̀ pé orí ọ̀ràn ló ṣe o mo bóyá lọ lè máa gún un tẹ́lẹ̀ ń gún lọ ìka fẹ́ ṣe kà ó ké o. torí pé mo jù wọ́n lọ ẹgbẹ́ bàbá wọn ni mò ń ṣe ló ti tẹ́ ni mo kéré lójú o
ṣùgbọ́n kíkéré láta ń kéré kì í ṣe mímí fẹ́ dìyẹ ẹdìyẹ tó bá dánwò yóò jìyà yóò jẹ̀wé ya nù nà màlúù orí ẹ̀. Àmùdá ọ̀rẹ́ mi kí ló kó ó sì wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. kí n mo tó ṣe o. Àmùdá má lọ dọ́gbọ́n bí ẹni fún ìwọ̀n nǹkan tí mò ń sọ o. ó láyé mi. ṣé kì í ṣàwọn ọmọ ní bẹ́ńtà ni. ìwọ wọn mọ nu. àwọn ọmọ burúkú tó ń ṣe mí sí bàlá sì bolo. bí mo sọ fún ọ. bẹ́ẹ̀ ni o sọ fún mi o. èmi èyí bá ń dá sí bí ọmọ pé asọ̀rọ̀sẹ̀ bí Elédùmarè ni. bẹ́ẹ̀ ni o tọ́ ni. gbogbo nǹkan mi jẹ Elédùmarè. Elédùmarè lè pààyàn èmi Àmùdá náà lè pààyàn. lóòótọ́ ni. Elédùmarè lè fọyàn lójú èmi Àmùdá náà lè fọyàn lójú. lójú Elédùmarè lè fún ẹ̀dá lọ́mọ èmi Àmùdá náà lè fún yàn lọ́mọ. kéèkàn wù mí kémi ò sóore ni. àforí rán ìkàlà fi rán Àmùdá bẹ́ẹ̀ ni ìkàlà ẹran mi bẹ́ẹ̀ o sì ọ̀rẹ́ mi. nǹkan kan tó wá wà tí Elédùmarè ò lè ṣe tẹ́mi Àmùdá lè ṣe. wọ́n sọ bẹ́ẹ̀ kò tí ì sí. bẹ́ẹ̀ ni kò tí ì séèyàn kankan tó ní nǹkan tóun lè ṣe tọ́lọ́run ọba ò lè ṣe. bẹ́ẹ̀ ni Elédùmarè ní í ṣe gbogbo nǹkan. lójú tiẹ̀. bẹ́ẹ̀ ni ó dà kí ni nǹkan náà tó ní tẹ́lẹ́dùmarè ò ní. Elédùmarè ò lè ṣe ká èmi Àmùdá ìkàlà ẹran mi. lóòótọ́ ni Elédùmarè ṣe ká o a sì fi kàrán wà. èmi ló gé sí èmi ọmọ ojúmọ́ kan ìka méje kò sí ọ̀rẹ́ mi kò ní bàjẹ́. mo kan sára rẹ rè. ayé ń gbàyé ayé ń jẹ́ ayé ṣìgbàánú ayé fẹ́ wọnú ayé pòbíríkòtò ayé fẹ́ wọnú ayé Mákindé. I come again. I reject. ẹ dá padà ẹ yípo. Come back. ilé arákùnrin wo báwo bá dífá tán táwo kọ̀ táwo òṣùrẹ̀ yẹ̀ sífá àwo mìíràn títí àwo òtúmọ̀ ní tífáṣọ kò sí ní tí bàgbàlagbà àwo nú jẹ́ bí ifá tí ò létùtù. ẹ wá ṣe ọ wo ibi tí ò sílẹ̀ láti jiyàn jàkadì wọ́n náà wò. mo ti gbàgbé pàgùtàn ní ọ ojú mọ́kànlọ́kọ̀ wọ́n ní. mo rí sá mo rí àwọn kinní inú ẹ. orúkọ ẹyọ ń bẹ nítorí náà nù irú kinní tó rí ń bẹ o ẹ wò ó àmì wo ẹnìkan kan nu bẹ́ẹ̀ ni ìyàwó rẹ ń bẹ nú oyún tí mo rí nù ó ní kó dẹ́ wù ń bẹ lọ́rùn ẹ̀ báyìí bí ó jókòó sí ìyàwó ẹ̀ ń bẹ nú oyún ti lóyún ó tó jọ́ mẹ́ta ẹ̀ ń ṣògbére kó bímọ kò wá bímọ kò lè bímọ. kẹ́ ẹ tó lè gbọ́n ìyá kẹ́ ẹ tó gbọ́n ọmọ bí Elédùmarè bá jí ẹ sì gbọ́n ìyá ni ṣùgbọ́n ọmọ ń wò ti heyín yóò ti mọ múra àti hewu kẹ́ ẹ tó bí. ìrànlọ́wọ́ ni mo nílò kẹjọ ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi ẹ gbà mí ẹjọ torí Ọlọ́run. wo ọ̀rọ̀ mi kọjá amọ̀já náà nìkan ọ̀gángan ọ̀nà báyìí lálákè mi sọ ẹ ṣe oríṣẹ́ tèmi ń ṣe iṣẹ́ awo yìí mo jogún ẹ̀ lọ bàbá mi Fàtẹ́gbé Ìṣọ̀lá ọ̀run rere mo jogún ẹ̀ lọ bàbá mi ni yàtọ̀ wá fún yun èmi náà tó àwọn géèdì kan torí mo lọ skul mo lọ rèé kàwé ni abalẹ̀ kọ̀ọ̀sì mo ṣe bẹ́ẹ̀ ni. ẹ lọ sí skul láti. mo lọ rí ìdí abalẹ̀ kọ̀ọ̀sì ẹ̀yin ò gbọ́dọ̀ fojú kékeré ojú ti gbá mi ò tún gbọ́dọ̀ fi mú ní ó jẹ́ kí n upgrade sọ̀rọ̀ mi yọ ìdí náà tèmi ètò ìjára mi ṣọwárí tí wọn bá tà lọ́mọ yìí jẹ. ẹ wo sá mo ṣetán àti ná iyekíye o iyekíye tí mo bá máa ná tíyàwó mi á fi bí láyọ̀ tí màá gbóhùn yá tí màá dẹ̀ tún rí ọmọ mi láyọ̀ tàlàfíà mo ṣetán àti ná. mi ò lè jìyà kí n wóyún kiri tó yẹn kí n máa tún wá róyún yẹn kó jẹ́ pàtì àti bí a tún wá dọ̀ràn. wò mí wò ọkùnrin rẹ níwájú rẹ ẹ sórí bí naninani bá nani lójú gbanigbani tí gbanigbani ọba gbani a jẹ́ pé gbanigbani ló ní kí naninani ọmọ nani nù. gbanigbani ló dé yìí ó ti déwájú gbanigbani bí wọn ọba lè gbà ọ tàkùsẹ́ni tí ó tó gbọ́ ọmọ. ẹ wò mí wò ṣóore mi tó rí àgbáyé wá ṣóore ni mí ẹ wo wá pàgbówó bẹ́ẹ̀ wo wẹ̀rẹ̀ àgbèjẹ́ ó ń ṣègùn tó bá dájú tó dánu
ẹ̀kọ́ gbọ́dọ̀ túyàn lẹ̀ ẹ̀kọ́ gbowó. ẹ̀yin mọ̀ ní sáà àwọn míì tí wọ́n bá rú ìṣòro báyìí wọ́dọ̀ wọn tí wọ́n máa yanjú gbogbo tí wọ́n lè ní kí ẹ lọ máa wá bí 50,000 naira wá. I'm telling you. àwọn ṣàwo ṣọ̀gbẹ̀rì nu ṣùgbọ́n ètò bá jòrè jí ní àwò pọ́nbélé bíi tèmi yìí bí n bá ti ṣoore fún ọ tán ǹbọ̀ ọba ti mọ yìí ìwọ ni ọwọ́ á dúpẹ́. àwọn nǹkan ètùtù pẹ́pẹ́pẹ́ tọkànlé lọ́ọ́ rí rà wá ẹ̀bọ́ bá ti àràdé ìwọ dáyòkù dé mi ó gbìyànjú ó lọ rí wá abo màálù 16 torí pé ó jẹ́ amọ̀ṣù mọ́mọ́jọ́ tó náà jó lóyún bẹ́ẹ̀ ni erin là á fi gèrè tó bá jọ là á fi wéhun àkàrà kìsì báyìí lọ́kájú ẹ̀kọ́ gbòógì ẹja fi yan gan dáyan gan nǹkan ìdáyan gan la bẹ́ẹ̀ ni ẹ rí dájú pé wọ́n ṣe tẹ́sítì fún oyún bẹ́ẹ̀ láre sọ̀rọ̀ mi ti yí ọ. màálù gangan màálù tó jábọ̀ 16 tó lóyún ọ lọ rè wá ewúrẹ́ náà wá ewúrẹ́ wọn wà jábọ̀ tó náà lóyún nú yóò jẹ́ 16 ọ wà lọ rè wá ìgbín wá abo ògbín tó náà lẹ́yìn nú ọ wà 16 kọ́ bá ti rí báyìí mi ọkàn fi jagbagún jogun ní ìkún wo bí n bá ṣaṣẹ́ nǹkan láàárọ̀ báyìí tọ́ba igbá ṣèjẹlura tó fi ṣìnà bùlé nígbà tí ọba ẹ̀dẹ̀ rọ̀lẹ́ wọn gbèbú ewúrẹ́ wọn gbèbú àgùntàn ẹnìkan gbẹ̀bí màálù tí fi bí tiẹ̀. ẹ wò sá ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín sá gẹ́gẹ́ bí n ṣe sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi ojú mi rí mẹ́wàá kó tó di pé ìyàwó mi lóyún ṣẹgẹ́ta and gbàtọ́lọ́ndẹ̀ ti lead wa sọ́dọ̀ yín tọ́jú ìwé ọ̀dọ̀ yín fún wa ó dẹ̀ jẹ́rìí àbúrò mi tó mú mi wá ọkàn mi ti balẹ̀ pé màá rí ọ̀nà àbáyọ ń bí ṣùgbọ́n nǹkan tẹ́ gbé kàmílà yẹn pọ̀ owó yẹn pọ̀ díẹ̀ ìnáwó yẹn pọ̀ ṣé kò sí bí iṣẹ́ mi tí ò àbájọ mi tẹ̀lé bá mi ṣe tí ò lọ sókè tó yẹn tó ń mọ níwọ̀nba kádẹ̀ tó yẹ pé èsì kan náà ló máa jáde ṣe gẹ́ bóyá rú atarodo 16 bí ewébẹ̀ 16 atasọ̀nbọ̀ 16 ṣe gẹ́ ìgbín 16 yẹn ṣe wà òkè ṣe gẹ́sà ẹdìyẹ 16 apá gbogbo ẹ̀pọ̀ kẹ́dẹ̀ kan fi jágbájógbó yẹn fún kó dẹ̀. awo alẹ́ bí oṣù ẹbí àmọ́ pé wọn náà gbọ́ fà wọn bá ṣe àwa kọrí 16 kó o tún wá irú ṣe àtògìrì kó o ti ṣàṣejì ó ń gbé fóbìn rẹ ọba ti dé yìí ẹbí ò ti ka gbogbo ẹ̀ ní dictionary. bí mo kàn ń wò ní pé bóyá tẹ bá mi rí nǹkan tí ò tó. o ṣe mọ́ tanra rẹ ọmọ yìí èyí ní tàn ọ́ bí mọ́ṣínì ọba ṣe ṣúlò èyí ò yẹ ṣẹjọ́ fọ́gà bẹ́ẹ̀ ni tọba wa tún ní kí n bọ́ wá òbí ìtapá rẹ̀ tún lè ká tí òun ó ṣàrí jẹ́ bí iná tí ó ṣàrí là bí òrùn tọkàn ṣe ni pé ọ lọ lè wá ẹṣin tó jẹ́ 16 yóò wá jò lóyún lẹ́yìn èyún ọkàn lọ wá ọlẹ̀ ẹnu àparò 16 tí wọn fàbẹ́gbẹ̀bí fún. ẹ ní sùúrù sá ẹ ní sùúrù mo ní kí ẹ bá mi wá nǹkan tí ò tó ti tẹ́lẹ̀ yẹn ẹlẹ́ṣin 16 ẹṣin 16 gan wọ́n ju màálù 16 lọ. ẹ wò mí wọ arágùn yìí kí ló dé tọ̀ ń lọ rè gbẹ́bọ fóṣù lórí ta torí pé ọ fẹ́ kọ́lé bí Láróyè gan bá lówó ṣòro pé yóò mọ gbé jọ́sàn ni kò sẹ́ni tí ó wù kọ́ mọ gbélé dúpúlẹ́ẹ̀tì èmi ń sọ nǹkan tó ṣe fún ọ ṣé mo béèrè owó ẹ̀ lọ́ọ̀rẹ́ ni gbogbo tí mo ní ọlọ́ra wáyé bọ́ọ̀ bára màálù dé tẹ́mi bá ti yọ ọ lẹ́nu ẹ̀ ó lè má gbé yòókù lọ ẹni ẹ bá gbé fún kò náà gbádẹ́wò tiẹ̀ bọ́ bá ń bẹ́nu oyún ọ̀run ni ó ti lọ́ọ́ bí ó wọ́n jẹ́ fọ́gà yóò gbé kọ́kọ́ náà pààkì níwájú ṣọ́ọ̀bù rẹ o olókòkù tàbá rẹ o àmọ́ bọ́ ọba ti lè ṣe bí n bá bọ́ ṣe láàárọ̀ ìyàwó rẹ ọ̀fẹ́ ṣe tẹ́lẹ̀ lálẹ́. ẹ ṣe gan sa. bọ́ ọba ti á nípinnu pé àwa ni ká bọ̀ rà kí ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ó fún akọ̀wé ń tà yọ kọ́lẹ̀ èmi ọ̀ṣẹ́ ń di àkáǹtì nọ́mbà rúmọlẹ̀ sí ọ ṣó ti yọ eléyìí ní ọ̀rá láti torí jọ́tà àkáǹtì náà méjèèjì ń lò ibi ìlówó ó dè sí nínú gbá ayé ṣó ti yọ. ẹ ṣègùn mi ọkàrẹ wọn jẹ̀bi iná fún yín yọ làbí òrùn ọmọ mi ó ṣoríire bọ́ ọba wáyé ń jọ mi wọ́n fún ọ ní àìkíní nkúlùṣọ ọmọ kódà bọ́ kàwé ọmọ wì. àwọn pé ọ̀rọ̀ rùn nǹkan ọdún 16 bẹ́ẹ̀ ọba tu èyí ó fẹ́ yín tù mí.
ṣé gan. Ẹ̀gbọ́n mi, kí lẹ rí sọ́kùnrin ìtọ́jú rẹ̀ fún mi tí mo mú yín wá sọ́dọ̀ yìí? Kí ni nǹkan tí wọ́n rí sí? Ọ̀rọ̀ ẹ̀ ń jọ bíi pé ó fẹ́ gbàyàn. Ṣorí, ó dàrú mọ́ mi lójú bákan bákan. Ọ̀rọ̀ mi kò fẹ́ yé mi gan fúnra mi mọ́. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ akànnì ọmọ ajé kan lé. Tó ní ebi ò pa ń débi kóun rówó lórí ẹbọ kóun ò kó. Bẹ́ẹ̀ lòun ò lọ́rọ̀ débi kóun rówó lórí ẹbọ kóun má kó. Ṣó tí kò pàkásọ. Orí kú lágbára díẹ̀. Ká nípa mi kan tó wà nílẹ̀ ni, ó ní mo lè yán bọ̀. Ipá mi ò ká. Àti bí téèyàn bá ń bẹ̀rù àti ṣubú, irú ẹni bí òun dìde bọ̀rọ̀. Àti dìde alágbára. Ṣorí torí pé ó ká mi lọ́rùn báyìí. Ó ní mo ṣe ní kẹ́ máa bọ̀, ẹ wá jẹ́ àjọjẹ. Àti pé bàbá dópin gbìyànjú, bó pẹ́ títí akitiyan á dópin. Bóyá kẹ́ gbìyànjú láti sọ orí yẹn sí wọn. Sí nǹkan tí mo fẹ́ ṣe. Kọ́ ló ń ṣàràn mí lọ́wọ́. Àmín o. Ewé orí iṣu kì í gbé orí iṣu kádùn, ìrẹ̀ kì í gbé ilé kan dẹ̀ mí, gbẹ́gi oríta kì í gbé oríta kádùn, omi gbígbóná nílé ìgbín nílé rẹ̀, kí ara bẹ̀rẹ̀ sí ní Dọ̀tun báyìí ọmọ àwáwú kọ́ mọ́ rojú ra yàrá rẹ̀, torí pé igi tó bá kú kì í rojú rúwé, ọ̀pẹ tó bá kú kì í rojú ta egbò, ajáde abẹ́rẹ́ kì í rojú ránṣọ. Dọ̀tun ọmọ àwáwú kọ́ mọ́ rojú ra yàrá rẹ̀ mọ́ báyìí, kára bẹ̀rẹ̀ sí ní ọ bẹ́ẹ̀ ni. Ọwọ́ òsì ọwọ́ àlàáfíà. Àmọ́ ọwọ́ ọ̀tún ni mo lò lẹ́ẹ̀kan. Ilé ìyàtọ̀. Ayígiri bọ́jọ́ lọ. 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 Bọ̀dọ̀ o ti bọ́jọ́ òní lọ lónìí. Bọ̀dé o ti bọ́jọ́ òní lọ. Bọ̀wọ́ ẹ̀kú mẹ́ òun ti lọ́n tí ẹnu. O ti tán jájá ọlọ́pàá lọ́pàá jáde. O ti kú nù. Inú mi mọ́ inú bó bá ń pààyàn. Ìwọ lọ mọ́. Á padà ń dé èèyàn. Ìwé ìdásí ìpàdé. Á pààyàn tí ó pọ̀. Finake nanu we nanu. Bébí orí péré tí mo bẹ ṣe eléyìí ó yàtọ̀ gan. Àti àbániparọ́ ó gbìyànjú. Gbogbo eré ni mo gbé wá. Òun sọ àwọn slangs kan lẹ́ẹ̀kan gbà tá à ń ṣeré. Ó sọ TDB. Ok, today break. Ṣé wọn kọ́kàn mi ò lọ síbẹ̀ ṣá? Today break. Ó tún sọ ST. Oh, short time. Mi gbọ́. Short time ni, short time. Ìṣolóṣó ni wọ́n ni. Kì í ṣe olóṣó o, àwọn olóṣó bá wo. Tí wàá get it right, ìyẹn mi pé owó irú ìta ṣe ń sin ST la ṣe ni àbí? Ok, kò ń ṣe ti daybreak. No, kò ń ṣe ti daybreak. A jẹ́ pé owó ST ni màá fún ẹ nìyẹn. No, àbébí, gbogbo promise kún fẹ́ ṣí ṣọ́ọ̀bù everything, iṣẹ́ tó ti ṣe bọ̀ látẹ̀yìn wá. Ẹni tí mo bá fẹ́ fẹ́ as my wife, òun ni màá lè fulfill your promises yẹn fún. Báwo mo ṣe wá jẹ́? I'm your girlfriend. Yeah, tí mo ṣe ST pẹ̀lú ẹ̀, right? Mi kì í ṣe olóṣó, but due to situation in Nigeria, mo kàn máa ṣe hook up lẹ́kọ̀ọ̀kan.
Kí wá ní ìyàtọ̀? Mi kì í ṣolóṣó. Ó ti yé mi sẹ́, ó ṣe gan-an. Mi ṣolóṣó yẹ bí bá mi ṣe 900 yẹn. Kí n fi ṣí ṣọ́ọ̀bù yẹn. Tó bá rí 30,000 kó ṣọpẹ́. 30,000 báwo? Ó dá olóṣó ni mí. Láti jọ́sọ̀ 900,000 olóṣó ni mí. Ọ̀rọ̀ tá ṣàjọṣe kó mo máa ṣí ṣọ́ọ̀bù máa ṣe everything. Fún mi lówó mi náà, olóṣó ni mí mo ti gbà. Kúrò lówó iṣẹ́ tó ṣe ìyá fún. Rárá o, o tó bẹ́ẹ̀. Yé! Kí ló fi kàn mí? Oh, baby. Yé! Kí ló fi kàn mí lára? Yé! Bóyá 20,000 àbí? Yé! No, mo pé 10,000 àbí 10,000. No, mi kan tí mo ṣáà rí sọ ní kí ẹ bá lè fi ṣe. Agbófinró tó mọ̀wé, Bọ̀dé tó mọ̀wé tí gbogbo ayé ń pè ní Bọ̀dé dìwé. Ọgbọ́n ọ̀nà tó fi kúnṣẹ́ ìjọba ń ló sọdọ̀ lówó. Anáwó bí ẹni gbígi owó sẹ́kùlé, kò dẹ̀ gbígi owó sẹ́kùlé, ọgbọ́n ọ̀nà ẹ̀ ló sọdọ̀ lówó. Bọ̀dé ẹ̀gbọ́n tèmi, anáwó yàfùyàfù bẹ́ẹ̀ ni pé ilẹ̀ ọ̀la ò ní mọ́. Ẹ̀gbọ́n tèmi, ẹ̀gbọ́n mi ló mọ̀ ẹ́, ẹ̀gbọ́n mi nìyẹn. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wà yìí? Ẹ kàn fáìlì èmi mọ̀ pé ẹ̀rí jájẹ. Ṣé tí ẹ̀gbọ́n mi bá dé sínú láìfún yín, sórí ìwọ tó rówó ṣerun yẹn, ó máa fún ẹ lówó àṣerun àwọn àpá. Ìwọ tó ṣerun tí ò dá yẹn, tẹ́gbọ́n mi bá dínú láìfẹ́ wà á change, ara bó straight fún ẹ. Ìrèjì. Èmi ò lẹ́gbọ̀ọ́ dẹ. Hey guys, ṣé ẹ wà okay? Ṣé ẹ ìjọ ara yín gan? What's the problem? Bí mo ṣe ń wojú yìí, mo rí pé ojú yín gan ń ṣe yọ̀tọ̀ mi. Nǹkan tẹ́ bá ṣe fún mi ń sìn ni pé ẹ jẹ́ ká bu nǹkan mu. Tá bá dẹ̀ ṣe ń bu nǹkan mu, ká máa fi ẹsẹ̀ rajó. Lẹ́yìn ìjọba ẹ̀ ká lọ gbòòrò, ká lọ ṣe síyá. Àmọ́ ṣé ìbẹ̀ ṣe tó yìí ṣe lè dára gbé ṣá? Kòkòrò rẹ̀! Kòkòrò! Ó dọ̀ yẹ kí já ìtàn. Kòkòrò kí ni? Ẹjọ́ ijó ò lè fẹ́ jó wájú àwa ẹ̀, alájòta ni wà. Very good. Ṣé ní bẹ́ẹ̀ ṣe sọ́pá alájòta nìyẹn? Ẹ jẹ́ kí wọ́n á bí ní ìbéèrè kan nípa ọ̀rọ̀ ṣẹ́yìn yìí. Ta ni ẹni tó kọ́kọ́ jó láyé? Wọn ò lè bá. Ó dáa, ta ni ẹni tó kọ́kọ́ lùlù fẹ́ tó kọ́kọ́ jó? Ẹ lè bá. Ìwà pẹ̀lú ayé láyà Wọn ò lè dá sí. ẹ jẹ́ kí wọ́n á já yín tán. Ewé oko ló kọ́kọ́ jó. Ẹ̀yin ẹ lè mọ̀. Kí ni? Afẹ́fẹ́ ni ẹni tó kọ́kọ́ lùlù. Fàbú ni gbogbo yẹn, ṣápàlà lójó ni àbí fújì àbí hip hop lójó sí. Ó ti yé mi. Di méjì. Wọ́n fẹ́ kí n pàtó fáwọn ni. Ẹgbọ́n fi hàn wọ́n. Ijó tí ewé oko jó nígbà tí afẹ́fẹ́ lùlù sí ń dì, màá wá jó fún yín sí. Ó yá, gbé mi débẹ̀ kí n travailler. Tọ́kọ́ bó lọ kí láì. À ń ṣe ní tó lọ báyìí. Ẹ bá ó tún lọ báyìí. Sori ó. Another style. Oya. Be another style. Oya, ó tún ṣe báyìí. Bọ̀dá kí ló ṣẹlẹ̀? Bọ̀dá kí ló ṣẹlẹ̀? Bọ̀dá kí ló dé? Bọ̀dá. Fina kena nuwe nanu. Ibiye nana Emmanuel. Amuda yeah. Amuda ika. Amuda ika. Amuda ika. Apale nane male. Ikine nuwe nana tinuwana. Yeah. Yite ido. Ẹ má ṣe bẹ́ẹ̀ ká yí kòkò. Torí tẹ́ bá yí kòkò bẹ́ẹ̀, inú alámọ̀ àbàjẹ́. Yite ido. Ẹ má ṣe bẹ́ẹ̀ ká yí kòkò. Torí tẹ́ bá yí kòkò, inú alámọ̀ àbàjẹ́. Bí kìnìún bú